episode ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà kan mi wá mo fẹ́ kẹ́ bá mi gbìyànjú àṣìná tí ibi tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí bàbá ń kọrin lọ́wọ́ lórí stage tí wọ́n láwọn ò gbọ́ nǹkan táwọn kọ mọ́ ẹ̀yin sọ fún mi pé nígbà yẹn pé ẹnu wọn ti wọ́ sẹ́gbẹ́ kan ṣé Ìbàdàn ló ti ṣẹlẹ̀ Èkó àbábẹ́kúta. Àmúṣe láwàá. Kẹsì wà lẹ́kọ̀ọ́ gbà yẹn ẹsẹ̀ bẹ̀rẹ̀ ṣe ayé Lísàbí brothers ni. Ayé Idowu Animashaun. Lísàbí brothers. Kí ló ṣẹlẹ̀ ńjọ́ náà lè yí àwọn. A wà ní hòtẹ́ẹ̀lì yẹn ó wà láti yà sí Ládépọ̀ street ní main road Abẹ́òkúta yẹn orúkọ hòtẹ́ẹ̀lì yẹn ló mi rántí mọ́ a máa ń play bẹ́ẹ̀ lẹ́yìn àwọn aṣẹ́wó náà kún bẹ́ẹ̀ so alaalẹ́ la máa ń lọ play bẹ́ẹ̀ yẹn ńgbà yẹn akẹ́kọ̀ọ́ play lọ́wọ́ ní extreme báyìí lèmi dẹ̀ ń jókòó sí tí mo máa play kóńgà ṣùgbọ́n ajọ́ ń gbé irin nígbà tí máa wo ọ̀gá báyìí wọ́n dẹ̀ ń kọrin lọ lẹ́nu wọ́n dẹ̀ ti wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. Wọ́n dẹ̀ sì ń kọrin lọ. Wàláhì wọ́n ń kọrin mo láti pè wọ́n. Ohùn wọn dẹ̀ ń jáde. Ohùn ń jáde. Wọn ò dẹ̀ mọ̀. Rárá èmi mo wá pè wọ́n pé ọ̀gá ẹnu ìmọ̀ àwọn lọ sẹ́gbẹ̀ẹ́ bó ṣe dúró nìyẹn wọ́n bá lọ gba gíláàsì kan lọ́wọ́ àwọn obìnrin tó ń gbé bẹ́ẹ̀ wọ́n bá wò báyìí lẹ́nu ti dẹ́gbẹ́ kan nígbà máa dé bí ọjọ́ kejì wọ́n fẹ́ lè sọ̀rọ̀ mọ́ dáadáa bí wọ́n ṣe gbé wọn nìyẹn pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọ̀rẹ́ wọn kan tó jẹ́ ọmọ Ọ̀tà bí wọ́n ṣe gbé wọn lọ sí Ọ̀tà tó lọ ń tọ́jú wọn títí torí ń gbà ẹgbẹ́ àti ṣí ṣọ́ọ̀bù kan tó ní record stores. Tó jẹ́ ti band àbí. Ti band lanta record kì í ṣe tiwa nìkan lantam gbogbo àwọn rẹ́kọ̀dù lantam bẹ́ẹ̀ pé báyìí náà bá ti ń ṣe rẹ́kọ̀dù àlè máa. tà ń bẹ̀. gbogbo tó wà ní ṣọ́ọ̀bù yẹn lálùdí gbàǹjo. àìsàn yẹn lé gbà yẹn. ó lágbára díẹ̀ ṣùgbọ́n nǹkan tí àwa ń pè ń gbà yẹn ni pé wọ́n ní wọ́n pè wọ́n lápèta ni ṣùgbọ́n gbogbo àwọn similar things tá à ń rí ń sìn kò jọ mọ́ pèta bí stroke gangan irú yẹn tá à ń rí. ká ní pé irú àsìkò ilé ṣẹlẹ̀ stroke la máa wí. so bí ẹ ṣe jẹ́ ń gbòòyà ṣá ọlọ́run ṣe wọ́n dẹ̀ overcome ẹ̀. ó tó how many months. Within a year náà ní ìsira wọn. ṣe a year yẹn wọn ò play rárá wọn ò lè play. àwọn ò play o wọn ò play. bọ̀ kò affect irin wọn àbí àtọwọ́. rárá o ẹnu nìkan. ẹnu nìkan bẹ́ẹ̀ nígbà ọlọ́run náà ti gbàkóso tó padà sórí stage àti ń bá ní àjò wa bọ̀. irú àsìkò ilé ṣẹlẹ̀ stroke la máa wí. so bí ẹ ṣe jẹ́ ń gbòòyà ṣá ọlọ́run ṣe wọ́n dẹ̀ overcome ẹ̀. ó tó how many months. Within a year náà ní ìsira wọn. ṣe a year yẹn wọn ò play rárá wọn ò lè play. àwọn ò play o wọn ò play. bọ̀ kò affect irin wọn àbí àtọwọ́. rárá o ẹnu nìkan. ẹnu nìkan bẹ́ẹ̀ nígbà ọlọ́run náà ti gbàkóso tó padà sórí stage àti ń bá ní àjò wa bọ̀. àbí yẹn ló gbé wọn kúrò lẹ́kọ̀ọ́ ní tán fi sá kúrò lẹ́kọ̀ọ́. ó lè jẹ́ yẹn wà ní ọkàn tiwọn o. èmi gẹ́gẹ́ bí igbákejì wọn wọn kàn dédé pè mí ni pé ẹ jẹ́ à move lọ sábẹ́òkúta ká máa wá bí ká máa lọ ká máa wá bí. so kì í ṣe àwa nìkan la move kúrò lẹ́kọ̀ọ́ ńgbà yẹn tá a lá ń bọ̀ látọ̀ Prince Adékúnlé náà ṣe bẹ́ẹ̀ rí. kúrò lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni tó wá sábẹ́òkúta so ńgbò ìyá náà ló tún padà sẹ́kọ̀ọ́ wọ́n ti ń sẹ́ káwa padà sẹ́kọ̀ọ́ àkọjá wá síbàdàn. bàtẹ́ dìbàdàn ní 1970. bẹ́ẹ̀ ni. àwọn
artist wo lẹ bá ń bàdàn tó ń ti ń milẹ̀. kọ́lọ́hún foríjì bàbá wa yìí Ọlálékan Olóròdé Joshua Olúfẹ́mi. Honorable Joshua Olúfẹ́mi. bẹ́ẹ̀ ni wọ́n ṣàpọ̀ díẹ̀ Abíọ́dún Ọmọlẹ̀yẹ IB orí owó. ẹ bá wọn bàdàn. bá gbogbo wọn bàdàn so àwọn náà tẹ̀bẹ̀ adarapọ̀ mọ́ wọn Adélé Òjó Ìbàdàn bí báyìí lọ́wọ́ náà wà bàbá wọn bí ni. Òjó Gẹ́dánì nǹkan. Ìbàdàn bí ni bàbá náà wà bàbá wọn bí ni bẹ́ẹ̀. so báwo ló ṣe rọrùn fún band Lishabi Brothers láti settle in ti Ìbàdàn máa. kò nira ṣé bí wọ́n ní ipasẹ̀ èèyàn kan lèèyàn kan máa ń tọ̀ débi kan nígbà tá a kọ́kọ́ dé báyìí pa Fọkànládé sí ọ̀gá wa ti bá Aisho Pepe wọ́n ti bá wọn arrangement wọn náà bá wá bí yàrá méjì kan tá a kọ́kọ́ dé sí tá a sùn passage lẹ́yìn nǹkan kan lérí àfọ̀kọ́ yẹn ibẹ̀ ni oníkàkù ti lọ bẹ̀rẹ̀ sí gbá yàrá ta lọ rẹ́ẹ̀tì lé oníkàkù kọjá síbí kọjá sọ so lèmi náà lọ gbalé èmi àti brọ́dà mi yẹn àná lọ gbalé sí Odùtọ́lá road ibẹ̀ là ń gbé sọ bá ṣe ń yí mọ́ náà ni. ìbẹ̀rẹ̀ sí ń play ń gbà yẹn ìbẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí ní play. I'm playing ní 7 Day Road ní ìrántí orúkọ ọ̀tẹ̀ yẹn mọ́ adẹ̀tún play ní Òkè Bọ́là Òkè Bọ́là side ní wọ́n bí méjèèjì yẹn náà wà so I'm playing ní popular hotel kan ní along Awólọ́wọ̀ road yẹn náà ni nígbà yẹn I'm playing bẹ́ẹ̀. I ṣáà ń play káàkiri ní àárín Ìbàdàn ní àwọn club kéékèèké tó wà ní láti ń play but mainly I máa ń play ní Metro Hotel. Bó ni Metro wà náà. Ọ̀ṣọ́sàmì road ní junction Ọ̀ṣọ́sàmì road yẹn ibẹ̀ ní Metro wà gbà so a ṣáà tọ́ a máa ń tọ́ káàkiri ìlú Haúsá ṣe gbogbo ẹ̀ tó a máa ń play káàkiri bẹ́ẹ̀ kó tó di pé bá a ṣe dé ní 1971 láti tọ́ yẹn èmi dísáàdì pé èyí tí èmi náà ṣọmọ ọṣẹ́ tó. kí ni nǹkan tẹ́ ẹ rí tí ẹ fi wò pé ẹ fẹ́ dá dúró. wọ́n ní bọ́mọdé bá tó lọ́kọ́ yìí máa lọ́kọ́ ni bó bá tó ládàá ó gbọ́dọ̀ ládàá nígbà tí n bá dẹ̀ fi gbogbo ọjọ́ ayé mi fẹ́ ń sin èèyàn nígbà wo lèmi náà fẹ́ dé èèyàn fúnra mi nígbà mo dẹ̀ sọ fọ́gà wa pé ó dà pé mo fẹ́ lọ kí n máa lọ gbìyànjú wọ́n lè fara mọ́ ṣùgbọ́n nígbà tí mo kú ò lọ́dọ̀ wọn yẹn mo láti tún padà sí Mushin lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kankan lóríṣiríṣi bẹ́ẹ̀ fún ìrànlọ́wọ́ láti ní irinṣẹ́ torí kò sí irinṣẹ́ tó ń fi ń há yàbá yìí nígbà yẹn. èèyàn gbọ́dọ̀ ra tiẹ̀ ni. o gbọ́dọ̀ ní irinṣẹ́. ṣé ẹ ti mọ gìtá táǹgbà yẹn ni. mo ń tilẹ̀kùn mọ́ rí ta gìtá tí mi náà kọ́ ni fúnra mi. ní lẹ́yìn ìgbà tẹ́ fi ọ̀dọ̀ ọ̀gá lẹ̀. bẹ́ẹ̀ ni ṣé mo pé mo ti ní experience mo fetí gbọ́. bọ́sẹ̀ ẹ ti kọrin rí ẹ ti lead orin rí tẹ́ fi ní ìdánilójú pé ẹ lè face crowd. wàláì mi ò tí ṣe bẹ́ẹ̀ rí kò jẹ́ méjì lọ tí ọ̀gá gbé jìtá lé mi lọ́wọ́ pé kí n ta jìtá kí n kọrin mọ̀ mi ò lè ta jìtá yẹn gbà yẹn. bí n bá dẹ̀ ti máa bẹ̀rẹ̀ báyìí orin Délé Òjó ni máa kọ́ gbà náà. so mo ṣáà ti ń tilẹ̀kùn mọ́rí tí mo ti ń kọ́ jìtá fúnra mi nínú yàrá mi kó tó di pé mo sọ pé mo fẹ́ dá báńdì sílẹ̀
bàtẹ́ sọ fún ẹ̀gbọ́n yín ṣe brother mi bẹ́ẹ̀ nígbà tí mo sọ fún wọn èmi sọ fún wọn pé káwọn ṣe dúró sọ́dọ̀ Animashaun ẹ jẹ́ kí mi lọ struggle náà wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀. ṣé wọ́n padà wá join ni. kì í ṣe pé wọ́n join mi ṣùgbọ́n tí n bá ní iṣẹ́ níbì kan wọ́n lè tẹ̀lé mi lọ. fún gbèrin fún bàbá ni. àwọn náà ń lo bass drum nígbà yẹn orí eré tí màá kọ́kọ́ ṣe ní ayé mi pam yàtọ̀ sí pé a máa ń lọ sótẹ́ẹ̀lì kankan yẹn mi ò tí ì bẹ̀rẹ̀ gbogbo yẹn mo kàn practice nílé ṣá pẹ̀lú àwọn boys tí mo ní. bọ́ọ̀lù ẹ̀ ṣe rí àwọn boys kò jọ. mo ń wá wọn náà ni. àwọn wo lẹ kọ́kọ́ jọ bẹ̀rẹ̀ báǹdì Uncle Toye. ẹ̀gbọ́n mi wà ń bẹ̀. Dàpọ̀ Ajagun. ó mi kí wọ́n padà join ní mi. wọ́n help mi. bẹ́ẹ̀ yẹn. ẹ fẹ́ sọ pé wọ́n join ní wọ́n help yín ni. wọ́n help mi. tí wọ́n ṣe ń ṣe ọ̀dọ̀ yín wọ́n ṣe ọ̀dọ̀. wọ́n wà lọ́dọ̀ àwọn ọ̀gá wa. Àyìndé Lásìsì ó wà lọ́dọ̀ mi. Joshua Alao Samuel ọmọ Òkìtìpupa area ni Anthony Adeleye gbogbo àyìn sá kóra wa jọ ń gbà ẹ kódà mo mọ àwọn bọ́ọ̀sì méjì kan wá láti kó ń gbà ẹ àwọn sápadà ni wọ́n sápadà sí pé àwọn olùfaradà ìyàtọ̀ wà ń bẹ̀. ṣe pé béèyàn bá bẹ̀rẹ̀ nǹkan kò lè so eré tí màá kọ́kọ́ ṣe láyé mi báyìí ọ̀gá ló gba eré yẹn ó jẹ́ eré ìta wọn fẹ́ ṣòkú. àwọn náà gbà fún yín. ọ̀gá ló gbà. wọ́n kàn déédéé pè mí ní pé ẹ múra ọlọ́tún la o Tóyè eré kan tí ń bá lọ ṣe ẹ̀yin lẹ máa lọ ṣe o wọ́n ní ń bo náà ní rèé wọ́n ní kẹ́dẹ̀ kọrin dáadáa o torí sójà lè lọ play fún wọn. kọrin dáadáa báyìí ó bọ́ sí lílù yẹn. mo ní sójà wọn ni kọlẹ́ládé ni ó kọlọ́n foríjì wọn. so mọ́tò sójà ló wá kó wa lọ sábà lọ mẹ́sàn-án tó tún jẹ́ pé mọ́tò sójà ló kó wa lọ pé kó má jẹ́ pé gadroom ni gbogbo wa máa kú sí o wọ́n ṣáà gbé wa lọ nígbà tá a dẹ̀ dére asẹ́ẹ̀tì kalẹ̀ sẹ́wọ̀n kò ṣeré ọ̀sán gbà ẹ̀ eré alẹ́ ni so bá ṣe débẹ̀ nígbà tó máa di nǹkan bí aago mẹ́jọ tá a máa bẹ̀rẹ̀ lórí ṣe ń fọ́ mi lótútù mú mi. kí ló fà á ẹ̀rù bíbá ni senior brother mi yẹn ló ń pè mí pé má lo oògùn o nǹkan kan ò ṣe ẹ́ o ẹ̀rù ló ń bà ẹ́ o torí àti fèsì crowd nígbà tá a ní colonel ń ṣe nǹkan kẹ́hìn náà wo irú type of people tó máa wà mẹ́. àdèmà practice gan bá rẹ̀ ṣe débẹ̀ lábẹ̀ sí kọrin ní nǹkan bí aago mẹ́sàn-án àbọ̀ lábẹ̀rẹ̀ aṣá ń kọrin lọ àtẹ ìrántí pé bóyá èèyàn ń bọ̀ àjọ àbọ̀ òjò àṣà kan kọrin lọ ń ti wá ń bò yá ni mo kàn retí kọ́ni èèyàn ń bọ̀ tó bá wá bẹ̀ sí náwó fún wa bá ṣe ń kọrin yẹn ìgbà ẹ lọ́kàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ wípé wọ́n tó jẹ́ pé ọ̀gá ológun yìí náà ló tún wá náwó fún wa yìí which means pé nǹkan tá à ń ṣe ó tẹ́ lọ́rùn ni wàláì wọ́n fagídí dá àdúró ní pé ká jẹun so bàbá ṣe ṣeré yẹn ni. eré yẹn ọdún wo ni. but around
mi fẹ́ sọ̀rọ̀ yẹn pé kí n kún but around bóyá April mọ́ kankan bẹ́ẹ̀ òun ní ọdún yẹn lọ. ṣé o wọ 73. 73 gan-an ni mo dá báǹdì sílẹ̀. lẹ lọ sí eré tẹ sọ yìí ẹdẹ fọdọ bàbá lẹ ní 71. bẹ́ẹ̀ni. now láti 71 72 73 ọdún méjì ẹ ṣe nǹkan kan. mo ń wá ní iṣẹ́ lẹ́kọ̀ọ́ ni. ẹ̀fọ́dún méjì wà níṣẹ́. wàláì n bá rí ajá dúdú lẹ́yìn máa rà wá. iṣẹ́ wo lẹ ń ṣe tẹ fi ń rówó ra àwọn kìnìún. mo lọ àwọn ọ̀rẹ́ mi déédéé ni tí mo ti mọ̀ ní mo ṣe gbogbo wọn ni mo lọ ń bá wọn help. à ń pe engine kan ní rapia Abuja engine ó wà tó oríṣiríṣi bẹ́ẹ̀ mo ṣáàtì ọ̀nà tí ṣíṣá tí mo ti ra bíi mẹ́ta microphone mo kọ́kọ́ rà láyé mo ṣe ra microphone yẹn lẹ́kọ̀ọ́ Ebenezer Obey nìkan ló ń lorú ẹ̀ wọ́n láti mú microphone yẹn wá fún ọ̀gá wa nìbàdàn pípẹ́ ẹgbà ẹ fún wọn pé ẹ ṣì máa lò náà ìgbà tẹ́yìn ò tí bẹ̀rẹ̀ ṣe microphone yẹn solid náà rí. ẹ tẹ́ bá ti wo rẹ́kọ̀dù commander kan nínú ọdún tó ń bẹ láyé tí kéré sí ló yàtọ̀ microphone tó rí báyìí ó ní four corner lórí báyìí ó ní. bẹ́ẹ̀ni wow. mo á mú fún wọn wọ́n yẹ̀ wò títí wọ́n dẹ̀ gbà kódà mo lọ wò wọ́n lálẹ́ ìjọ tó kọrin yẹn tí mo rí microphone. ó dẹ̀ yàtọ̀ sí nǹkan tí wọ́n ti ń lò tẹ́lẹ̀. ó yàtọ̀ very good microphone so ìgbà tí mo dẹ̀ dé tí mo ti ń practice gbogbo ẹ̀ àwọn náà ti ra oríṣiríṣi àwọn microphone náà rárú ẹ̀ wọ́n dẹ̀ dá tọ̀dọ̀ mi yẹn wọ́n dá padà fún mi. ṣé èyí tẹ́ ẹ̀ sọ yìí ti wáyé ṣáájú ìgbà tí wọ́n ra nǹkan kan fún yín. mo rò pé ìyẹn ètè mi ṣe yẹn ló fẹ́ fa nǹkan táwọn ra kan fún mi. báwo ni ṣe ra nǹkan. wọ́n kàn pè mí ń jọ́ kan ni pé. ẹ ti bẹ̀rẹ̀ báńdì ńgbà yẹn. dáadáa. ẹ ti lọ play ti lánìhún ńgbà yẹn. kọ́ni lánìhún. ok. so nọba ní Toye wọ́n ní kí wọ́n sìn wọ́n lọ sẹ́kọ̀ọ́ láàárọ̀ ọ̀la mo dẹ̀ tẹ̀lé wọn àwọn pẹ̀lú Abioro wọ́n ti lọ sọ̀rọ̀ ṣe gbogbo ẹ̀ tó Abioro ń ta musical instrument nígbà ẹ̀ nọba pè mí wá pé Toye wá tó bá jẹ́ wọ́n ló fẹ́ ra jìtá náà jìtá tán tó kalẹ̀ èwo ni wọ́n máa mú wọlé lẹ́yìn ni máa mú Rapia 33 náà kọ sára ẹ̀ wọlé òun lèmi máa mú ọlọ́run náà dẹ̀ láìkẹ́ o tó rán fẹ́ rà kan náà bá dẹ̀ pé ọmọ Clark tó wà mẹ́rin kí báwọn gbé kínní lọ sínú mọ́tò wọ́n tún náwó sẹ́ńjìn bíi méjì kan pé ìwò ló fẹ́ nù ilé tó bá pẹ́ ìwọ̀ fẹ́ rà mo dẹ̀ tún náwó pé mo láìkì eléyìí wọ́n ń pè ẹ́ńjìn yẹn ní Phantom nígbà yẹn wọ́n dẹ̀ ra fún mi. ẹrù páwọn ara wọn náà fẹ́ rà fún. bẹ́ẹ̀ ni mi ò tẹ́ mi ì ṣe iyèméjì pé wọ́n fẹ́ rà fún yàn ni ṣùgbọ́n gbàtà dẹ̀ débàdàn wọ́n ṣe páàkì mọ́tò wọn báyìí bá dẹ̀ pé àwọn boys mi pé ọ̀gá ara àwọn irinṣẹ́ kan ẹ bá ń lọ sẹ́yìn mọ́tò wọn kí lọ bá ń kó sí ọ̀dọ̀ wọn so wọ́n dẹ̀ lọ bá a ṣe ń kó dẹnu àná ní ọ̀gá wa ẹ kó padà kó lọ sọ́dọ̀ ọ̀gá yín bẹ́ẹ̀ pé òun ló ní. ṣẹjọ ń gbé ńgbà yẹn ni. àwọn ilé yẹn ọkọ boys quarter kan báyìí upstairs ni ibẹ̀ lọ̀gá wa ń gbé main building ibẹ̀ lèmi rẹ́ǹtì ìyàrá sí ń sàlẹ̀ nínú main building yẹn lèmi ń gbé ibẹ̀ náà ni brother mi ń gbé ìyẹn Dàpọ̀.
ọmọ yẹn bá kó kinní wá sínú yàrá mi pé wọ́n ní pé ilẹ̀ ní bá padà lọ bá wọn wọ́n bá ní yes òun náà ni àwọn rà fún ṣé o rí pé àwọn ti bèrè lọ́wọ́ ẹ pé tó bá jẹ́ ìwọ ló fẹ́ ra ìwọ ló fẹ́ kó má jẹ́ kó àwọn máa lọ ra kan tí mi ò fẹ́ wàláì mo bú sẹ́kùn torí mi ò rò ó bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn èmi náà wò pé tọmọdé bá ti ń kọ́ṣẹ́ nǹkan rere á máa fò ó. ẹ mo rí i pé ẹ lónú méjì síra yín. èmi ṣàfẹ́ràn ọ̀gá wa ẹ wo iye ìgbà tá a ti jọ ń bà bọ̀ mo fẹ́ràn ọ̀gá wa gan ni o mo fẹ́ràn ẹ̀ wọ́n dẹ̀ rí i pé àwọn náà ń fẹ́fẹ́ yẹn hàn sí mi ṣùgbọ́n kò sí bó ṣe lè jẹ́ ọmọ iṣẹ́ gbọ́dọ̀ dọ̀gá ń jọ kan náà èsì jẹ́ ni. now 73 lẹ bẹ̀rẹ̀ Toye Ajagun kí lorúkọ báǹdì yín. Uncle Toye Ajagun and his Olumo Soundmakers. Okay, ẹ tún fi ẹgbà connection yẹn àwọn oríṣàbí ẹ̀yin lo Olumo Soundmakers. But ǹjẹ́ kì í ṣe pé ẹ ṣe freedom lẹ́yìn ìgbà kan lọ bá wọn pé ẹ̀yin náà fẹ́ dá dúró ẹ̀dẹ̀ mother blessing. wọ́n ṣàdúrà fún mi. wọ́n ṣàdúrà. kódà fọ́tò yẹn wà ní ilé mi nsìn. níbi tí wọ́n ti ń ṣàdúrà fún tí wọ́n gbé gòṣì náà kan dání báyìí. wọ́n ṣàdúrà fún mi wọ́n pẹ́ dẹ̀ ní fọlọ́hún. fọlọ́hún túbọ̀ bá mi lọ́ra ọ̀gá náà. àmín. now ẹ wá dá dúró ní 73 ẹ bẹ̀rẹ̀ sí ní kọrin ìgbà wo ni ok ẹ má tiẹ̀ jẹ́ ń lọ bẹ̀ yẹn for now ẹ bẹ̀rẹ̀ sí ní kọrin yín káàkiri confidence wa wà wọ́n ti ń mọ̀ yín Ìbàdàn. bẹ́ẹ̀ni. nǹkan tó wá kò ní kẹ́ ṣe record. bẹ́ẹ̀ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ ibi ni mo ń yà sí pé bóyá wọ́n lè gbà mí fún wa ṣe rẹ́kọ̀dù fún wọn sí company wọn. àwọn company wo lẹ lọ. mo lọ sọ́dọ̀ Olúmọ Records. ok kí ni bàbá Olúmọ sọ. Olúmọ tó jẹ́ kí n kọ́kọ́ lọ sọ́dọ̀ Olúmọ ni pé bí n pé mò ń jẹ́ Olúmọ Soundmakers. mo ti wò pé a fi ayọ̀ gbà mí síbẹ̀. pé Olúmọ yẹn pé nǹkan bẹ́ẹ̀. ló bá ní ká túbọ̀ máa lọ practice dáadáa. tá a bá rí ẹni tí ó máa ràn wá lọ́wọ́ fún irinṣẹ́ àwọn lè wá ràn mí lọ́wọ́ láti gbé rẹ́kọ̀dù jáde. ṣé wọ́n ti wá wo eré yín gbà yẹn. àwọn ti bá mi pàdé dáadáa. ok. wọ́n á wò pé ẹni tó ní kí n lọ wá rin iṣẹ́ kó tó ràn mí lọ́wọ́ eléyìí náà rẹ̀dì. mo ṣáà ti káàkiri kó tó di pé mo á rò pé. ẹ lọ ọ̀dọ̀ àwọn EMI. EMI kọ́ mi lọ sí EMI. Dẹ́ka nǹkan. mi lọ Dẹ́ka. àwọn bó ìwọ lẹ wá lọ. àwọn kan náà wà tó jẹ́ label owners. tó jẹ́ aládàáni. bẹ́ẹ̀ ni àwọn ibi tí mò ń pa ara nìyẹn. bẹ́ẹ̀ sẹ́yìn ọba múlẹ̀ kó o kàn lè bọ́ sí Dẹ́ka àbò bọ́ sí EMI kò possible. so ńgbà tí ó wá yá ìwà òpà ẹ wà jẹ́ kí n náà tó lọ sọ́dọ̀ Abioro TYC ibẹ̀ ló wà ibẹ̀ náà ní Sọ̀ní Adé wà. Barrister náà dàpọ̀ wọn ṣì wà mẹ́rin. Barrister náà wà mbẹ̀. ibẹ̀ ni Decency wà. Ọ̀làdùnní. ibẹ̀ ni ok Àyìndé Bákàrè sì kú mọ́ ẹ̀. ibẹ̀ ni Nightingale wà. Túndé Nightingale. àwọn tí ń ṣe rẹ́kọ̀ káàkiri àwọn òde ó ní time kan tí wọ́n wà ń bẹ̀ mọ́. ibẹ̀ náà ni Orlando wà wò. lọ́dọ̀ Abioro. ní Dẹ́ka ni Orlando wà. ok àwọn tó wà lábíoro lèmi. àwọn yẹn náà ni àti kọ́kọ́ dárúkọ yẹn. so mi mẹ́ntó síwájú ẹnìkan dé TYC nínú èmi àti Emperor Peter tóun náà ti ṣe rẹ́kọ̀dù lọ́dọ̀ label owner camp. lọ́dọ̀ Omari Josh. kó tó di pé torí mi náà mo dé bẹ́ẹ̀ rí. lọ́dọ̀ Omari Josh. bẹ́ẹ̀ ni. ok. so
òwò náà mo ṣàṣe lọ sí TYC nìyẹn toro mọ̀ pé mo jẹ́ kan nínú ẹgbẹ́ Idowu Animashaun ó mọ̀. 74 lẹ́yìn sọ yìí o. ní 1970 between 73 and 74. 74. bẹ́ẹ̀ ni mo káàkiri bẹ́ẹ̀ wọ̀nyí. eventually ṣàbírò ṣáàní kí n wá ká wá ṣe audition. bàbá háyà dáńfó kan bá a ṣe gbéra ni láti Ìbàdàn ọbádẹ́kọ̀ ilé abirù la kọjá lọ straight ní Sùúrùlérè wọ́n á lọ fi wá síbi kan lẹ́yìn kùlé wọ́n ṣàní ká máa play pé àwọn fẹ́ gbọ́n kan tá a fẹ́ record abáṣà kọrin ó ti fẹ́ tó 3 hours tá a ti ń kọrin. ẹlẹ́ ń kọrin kò dẹ́n ṣe pati àbáṣọkọ ọmọ aráwọ̀ tó máa. àwọn ọgọ́ òtẹ́ wa yọjú wá bá wa bí ta gbé wà nígbà tó yá gbá nìyẹn wá ẹ̀jẹ̀ àṣọ. ẹni tó ní ká wá ṣọ̀díṣàn gan-an ọ̀ yọjú wò wá a rí wọn nǹkan kan. àṣé bàbá yẹn àṣé ó wà lójú wíńdò tó nẹ́ẹ̀sì bí tá a jọ jókòó yẹn tí ó ń gbọ́ gbogbo nǹkan tá à ń wí. kódà òun rìkọ́ọ̀dù àwọn mísíkì wa ẹ̀ dáadáa. gbàtà ṣàbínú pé ìṣàṣe náà tó lẹ́yìn ẹ̀ ni wọ́n á yọjú wá bá wa. ẹ ti stop nǹkan ẹ. bẹ́ẹ̀ ni wọ́n ní à ẹ kú iṣẹ́ o wà ní yẹsà gbogbo ohun tẹ́ ẹ sọ ni mo gbọ́ pátá àtẹni tó ń bú mi àtẹni tí ò ń bú mi pé ẹ wo ibi tí mo gbé jókòó sí òun lè rí gáàpù yẹn ojú bí báyìí síbi tí brọ́dà mi yẹn jókòó sí yẹn náà. ẹ̀ẹ́dẹ̀mọ̀ kan wà ń bẹ̀. àmọ́ ló bá ní anyway bẹ́ẹ̀ bá tètè ṣetán lálẹ́ ẹ̀ máa lọ sí Ìbàdàn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti ń kú òbí studio lẹ́ ń lọ o. láti lọ record straight. pé ibi táwọn jókòó sílẹ̀ ní àwọn òyọjú yẹn àwọn ti finalize ẹ̀ pé ẹ̀ ń bọ̀ studio ẹ̀ dẹ̀ lọ record báyìí. ẹ̀yin ò dẹ̀ plan for record rehearsal nìkan audition la bá lọ. so wọ́n ṣàṣe gbéra nìyẹn o ló bá di studio ní apá of àtẹ̀wọ́ bẹ̀. studio wọn gbà yẹn. EMI studio. nígbà tá a dẹ̀ débẹ̀ tá a ṣá bẹ̀rẹ̀ ṣá gbogbo ìta bẹ̀rẹ̀ náà ìgbà tó wọ́n ṣáà nìkan máa play wọ́n ń ṣe balancing kankan bẹ́ẹ̀ nígbà tó yá àṣà ń play lọ nígbà tí máa stop báyìí náà bá rí àwọn ń rìkọ́dù yín lọ mo ní nígbà tó ẹ̀dẹ̀ sọ fún wa wọ́n ní òkè ibi tí ẹ gbé kọ́dé yẹn náà ó dà ṣe bí 18 minutes là ń lọ ẹ̀dẹ̀ ti kọjá 15 minutes ẹ̀jẹ̀ àfilẹ̀ bẹ́ẹ̀ nígbà tá a gbọ́ wò. ó solid gan. honestly. orin wọlé ẹ̀kọ́ gbà yẹn. ó ti ẹrẹ o ẹyẹ oko àlùkò rere o ẹyẹ ọ̀sà bó bá jọ̀wọ́ gbé má má jọ òun gbé o nítorí apá máa kún mi mo gbólóhùn mo dàgbà jẹ mo ṣe ń kúrò námọ̀dé àgbélẹ́sẹ̀ rọ mbà ti kú wọn àbáyọ mímọ lálákọrí ọmọ ti lọ ọ̀bára gidi péńpé máa máa fi tàn yá mi jẹ wọlé gbogbo ọmọ ẹ lókè ẹ lábẹ́ aṣọ ìyá àyáríyá o ẹgbẹ́ Toye ti dé Ajagun ìyá àyáríyá ẹgbẹ́ Toye ti dé o. Èdùmàrè kọ́kú ọ̀dọ̀ Ọlọ́run kọ́kú ẹgbẹ́ àwa ìyá àyáríyá ẹgbẹ́ Toye ti dé o. bọ́lá ń ṣe tá a ṣe rẹ́kọ̀dì tó jáde ni. ẹ̀yin kàn kọrin ẹ mọ̀ kàn tẹ̀ sí rìkọ́dù rárá. adéǹgbìtà gbé dúró sí náà ni ó dá ẹjẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀. mo pa àwọn tí ń rìkọ́dù yìí tẹ́wọ́n wọ̀ sọ fún wa pé ọkàn ní àwọn ń ṣe ń balance wa lọ́wọ́. lára iṣẹ́ yẹn dẹ̀ clean gan.
mo ti rí àwọn àgbààgbà kan náà ti pè mí pé báwo lè èèyàn ṣe lè ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ tó solid bẹ́ẹ̀. kó dúró báyìí. Odi kejì ẹ̀ wá ń kọ́. Mi ò rántí táìtù yẹn mọ́ dáadáa. No, nǹkan tẹ́ ẹ kọ ní odi kejì rẹ́kọ̀dù yẹn ṣe ẹ̀kọ́ ọjọ́ àkọ́kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni ojú kejì yẹn mi ò rántí táìtù yẹn mọ́ bóyá ò ní bólówó ni mí. Ó dà pé ò ní bólówó ni mí. Bólówó ni mi o kò sẹ́dá tó lè mọ̀ o bọ́lọ́lá ni mi o kò sẹ́dá tó lè mọ̀ o onílé koro o ṣùgbọ́n láàdára o bólówó ni mi o kò sẹ́dá tó lè mọ̀ o mo sá ṣe aṣáàkọ ẹni tá a máa kọ síbẹ̀. So 74 lẹ ṣe recording yẹn. 1975. 75 lẹ ṣe recording yẹn. Ó dẹ̀ jáde ní 75 yẹn. Bẹ́ẹ̀ni. Láàárín ìgbà tẹ record.